ìlú Ìlọrin ni a wà báyìí ní olúìlú ìpínlẹ̀ Kwara. A sì wà ní ilé ẹjọ́ upper area níbi tí ìgbẹ́jọ́ tí Saheed Òṣùpá tí wọ́n pe Portable ọmọ Ọlálọmí ti ṣẹ̀ṣẹ̀ parí. Ní báyìí a wà pẹ̀lú àwọn agbẹjọ́rò, wọ́n sì ṣetán láti bá wa sọ̀rọ̀. Ẹ káàárọ̀. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni Barrister Isaac Adébáyọ̀, S.A. Yusuf, S.A. Hussein and Abdulrasheed. Àwa la dúró fún Portable. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Saheed Òṣùpá ó competition mọ́ Portable pé ó jí orin òun kọ, ó sì bá ń lórúkọ jẹ́. So àwa lọ wá gbé lọ police headquarter, ọ̀nà àrẹ́sẹ̀ ní Sango Ọ̀tà. Wọ́n gbé lọ police headquarter, bàtà dèdè police headquarter. Wọ́n fún ní bail àlọ́lé. Gbà tó dàárọ̀ ẹ̀, Saheed Òṣùpá wá, ọmọ yẹn dẹ̀ bẹ́ẹ̀, ó dọ̀bálẹ̀, ó bẹ́ẹ̀, ó ṣe everything. In fact, àwọn ọlọ́pàá gan bẹ́ẹ̀ ó dẹ̀ ní rárá kó ń gbà pé àfikún gbé wá court. Ìgbà tí wọ́n dẹ̀ gbé dé kóòtù sí, Ọlọ́run ṣe kóòtù fún ní bail. Wọ́n ní kó máa lọlé, kó wá máa ṣe ìjẹ́jọ́ láti dé. Lẹ́yìn eléyìí kí wá ní ohun tó kàn? Nǹkan tó kàn sí ni pé nǹkan tó kù sí ni pé àpàfẹ́ ti béèlè tí ó sì máa ń lọlé lágbára náà. Kí ni àwọn ohun tí béèlì rẹ̀ pè fún? Wọ́n ní chairman PMAM, Performing Musician Association of Nigeria, Kwara branch, then ẹni tó wá nílẹ̀ ní GRA. Chairman PMAM dẹ̀ ti ń bọ̀, èmi ni lawyer it's my client, mo sì pé ó ti ń bọ̀. So then GRA àti rí one of my clients náà tó nílẹ̀ ní GRA tó dẹ̀ ní sí ọ̀fun, òun náà ti ń bọ̀. Ẹ ṣé púpọ̀, orúkọ yín àti ẹni tí ẹ dúró fún lẹ́ẹ̀kan sí? I'm Chief Barrister Isaac Adébáyọ̀, a dúró fún Portable pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ẹ ṣé púpọ̀, ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu agbẹjọ́rò tó dúró fún Portable. Ní báyìí a fẹ́ bá agbẹjọ́rò tí ó dúró fún Saheed Òṣùpá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká mọ orúkọ yín, ẹni tí ẹ dúró fún àti bí ìgbẹ́jọ́ ṣe lọ lérèfé. Orúkọ mi ò yí padà, èmi ni amòfin Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsà, tí mo jẹ́ representative tí mo represent Alhaji Saheed Òṣùpá tí mo bá mọ̀ sí ọ̀gbọ̀n wa. We are about 5 of us tí a represent, but I'm just one of the lawyers. We were not lawyers to represent. Wọ́n sọ wípé wọ́n ti fún Portable ní bẹ́ẹ̀lì. Kí ni ìdí tí wọ́n fi fún ní bẹ́ẹ̀lì? Ǹjẹ́ ẹ̀yin ò ṣe pé àtakò sí bẹ́ẹ̀lì náà nílé ẹjọ́ ni? Kì í ṣe pé a pe àtakò sí, ṣùgbọ́n irú ẹ̀sùn tí wọ́n fi kan Portable ó wà ordinarily bailable, is a bailable offence. Léyìí tó túmọ̀ sí pé the court ní discretion, ìyẹn agbára láti decide ní in one way or the other bí a kàn fún ní bẹ́ẹ̀lì àbí kàn máa fún ní bẹ́ẹ̀lì. ṣùgbọ́n ní ọ̀nà àwọn part lọ́dọ̀ tiwa àwa tako wípé kílé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n ilé ẹjọ́ rí i pé àwọn nídìí láti fún ní bẹ́ẹ̀lì, ilé ẹjọ́ fi fún ní bẹ́ẹ̀lì. Ẹ ṣé púpọ̀. Ṣé báyẹn ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì BBC Yorùbá la wà ní ilé ẹjọ́ upper area níbi tí wọ́n ti parí ìgbẹ́jọ́ tí Alhaji Saheed Òṣùpá tí ó pe Portable ọmọ Ọlálọmí fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ní báyìí Portable sì wà ní ilé ẹjọ́ láti rí wípé wọ́n parí ohun gbogbo tí bẹ́ẹ̀lì rẹ̀ pè fún kí ó tó di pé ó lè lọ sílé. Orí ìkànnì BBC Yorùbá la wà. Orí ìkànnì BBC Yorùbá la wà. Gẹ́gẹ́ bí àṣà wa ní orí ìkànnì yìí, gbogbo bí ìgbẹ́jọ́ ṣe ń lọ àti ohun gbogbo tó tún wú jáde ni a máa fi tó yín létí. Ẹ ṣé púpọ̀, ó tún di pàtàkì. Yorùbá ní kéégún ó wọlé kájá ó mọ̀gbò, ìṣe gbogbo ara ajá ló lè gbà. Mo kí lórí Àtìbà TV YouTube channel, mo kí kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta, mo kí gbogbo ọmọ kóòtù òjíire, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá, bákan náà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable ọmọ Ọlálọmí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi gangan fún ara yín. Ẹ má bínú o,
òjòjò ò ṣe mí o bẹ́ẹ̀ kò sí kankan tó ṣe mí tẹ́ bá rí mi láti bí ọjọ́ mẹ́ta. À ń kọsẹ́ ńlá kan pọ̀ nítorí yín náà ṣẹ́ta pé àkọlé ẹ̀ ní Alálàyé tá ò sọ lórí Àjàmàdòde TV. Ẹ lọ bá mi subscribe sórí YouTube channel yìí, ẹ tẹ̀lé mi ńbẹ̀ gbẹ̀yìn tẹ́ mọ̀ pé ẹ̀ ń fẹ́ mi tí kì í ṣe pé ẹ̀ ń fẹ́ mi nítorí nǹkan kan tó kàn yẹ pé torí Ọlọ́run lẹ fi ń fẹ́ mi. Ẹlòmíì kórìíra mi torí ọ̀rọ̀ tí mò ń sọ, ẹlòmíì sì fẹ́ràn mi torí nǹkan tí mò ń sọ lórí Àtìbà TV. Ètò bá rí kó jẹ́ gbogbo ayé kọ́ ni lè fẹ́ yẹn tán lẹ́yìn pé kásá gbìyànjú díẹ̀ kárí pé òótọ́ ọ̀rọ̀ àti pé bínú wa bá ṣe rí ẹ̀dá wa ṣe sọ̀rọ̀ torí pé tó ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ojú tá a fi máa ń wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbẹ̀gẹ́dẹ́ gbiná o gọ́ngọ́ sọ o alárìíjàgbá o. Ọ̀pọ̀lọpọ̀ ní ariwo tó ti gbòde lórí ọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá, ara wọn tán blame wọn ìgbésẹ̀ tẹ́ gbé yìí lẹ́tọ̀ọ́ àti gbé, ẹ̀yin náà ti bú Alhaji Wasiu Ayinde, ẹ̀yin náà ti bú kinní kan, kí ló dé táwọn ọ̀fọlọ́pàá mú yín lẹ́yìn ṣé wọ́n fọlọ́pàá mú Portable. Àwọn kan dẹ̀ ní ó nọ́mà ó ṣe yẹ kó rí nìyẹn pé Portable jìnnà sí Saheed Òṣùpá púpọ̀ ṣùgbọ́n tó bá tiẹ̀ fẹ́ bàjà ó yẹ kó fi ọlọ́pàá mú, ó yẹ kí wọ́n jọ máa fà á ni, ó yẹ kí Saheed Òṣùpá máa dá lónìí. Gbogbo wa la lọ́rọ̀ rí lẹ́nu, gbogbo wa la rí sọ. Nígbà tí wọ́n ti wá délé ẹjọ́ tí wọ́n dé kóòtù kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́. Gbogbo wa la ti gbọ́ nǹkan tí Portable sọ, lọ́ọ̀yà Portable, gbogbo wa la ti gbọ́ nǹkan tó sọ. Àwọn kan wá rò pé ṣé Saheed Òṣùpá sóò ló fọlọ́pàá mú àbó nǹkan, sáwọn fáǹsì ló fọlọ́pàá mú. Ẹ ṣáà jẹ́ ká kọ́kọ́ gbà wípé Saheed Òṣùpá ló fọlọ́pàá mú olóògbé lọ ilé ẹjọ́ òun kọ́. Ẹ jẹ́ ká gbà pé orúkọ Saheed Òṣùpá ìní Portable fi dé ibi tó dé. Ṣé àkọ́kọ́ ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ṣé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà dáadáa, Ọlọ́run ìyá tẹnu gbóbi ọwọ́ ká dẹ̀ máa tọrọ àforíjì torí pé ó dàbí pé òbí wa ó ti fẹ́ máa kó sórí ẹjọ́ ẹlẹ́jọ́. Kálukú ọ̀pọ̀lọpọ̀ a máa ń dá ẹjọ́ with self-interest torí ìfẹ́ tá a ní sí Portable. Ọ̀pọ̀lọpọ̀ ń kẹnu bọ ọ̀rọ̀ yìí torí pé ojú ló fi wọn, torí pé ó nífẹ̀ẹ́ Saheed Òṣùpá. Àwọn tí wọ́n wá ń dá ẹjọ́ yìí dídá wípé bó ṣe yẹ kó rí nìyí, síbi gbogbo wa náà sì gbé èèyàn ní wá wọn tó nǹkan. Ẹ má jẹ́ kí n kà mí mára àwọn tó ń dá bẹ́ẹ̀ torí pé àkọ́kọ́ ń bẹ̀ olólùfẹ́ mi làlájì Saheed Òṣùpá, olólùfẹ́ mi ní Portable torí wípé gbogbo tí bá ti jẹ́ ògo torí kò rọrùn láti débẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́ máa wá dá lò tó bá débẹ̀ kò sí bó ṣe lè máa ṣàṣìṣe tó ẹ gbọ́dọ̀ kórìíra sí Ọlọ́run lára rẹ̀ torí pé Ọlọ́run ló sọ dògo kì í sóun ló sọra rẹ̀ dògo. Dennis ti bá ní Portable ọ̀tá mi ni torí pé ó ń ṣe wọ́nranwọ̀nran tó bá jábọ́ ṣé mo fẹ́ bọ́ síbi tó ti kúrò ní, ṣé wọn náà fẹ́ bọ́ síbi tó ti kúrò ní. Ṣùgbọ́n ẹjọ́ kì í ṣẹjọ́ ara ẹni ká má mọ̀ dá. Ayé wà o, ayé ń ṣe èèyàn o, ṣùgbọ́n mi ò gbà pé ayé ló ń ṣe Portable pẹ̀lú gbogbo ìrìn àjò tó ń rìn. Torí pé tó bá jẹ́ pé ayé náà ní í ṣe èèyàn, ayé ò ní í ṣe èèyàn lọ bí téèyàn ó ti là ọ́, ayé ò ní í ṣe èèyàn lọ bí téèyàn ó ti lówó o, ayé ò ní í ṣe èèyàn lọ bí téèyàn ó ti lórúkọ, téèyàn ó ti jẹ́ èèyàn. Ṣé ẹ gbọ́ pé ayé wo ọmọ àwòyè rí ni, ayé máa wo ọmọ láwò pa ni. Ṣùgbọ́n gbogbo rọ́ọ̀fù téèyàn bá jọ ń ṣègbésí ayé láyé, Alhaji Wasiu Alabi Pasuma nínú tírà rẹ̀ kan, àwọn èèyàn sábà lọ nínú tírà rẹ̀ tó nǹkan ṣùgbọ́n mi máa ń lọ ọbẹ̀. Nínú tírà Alhaji Wasiu Alabi Pasuma kan, ó ní gbogbo làgò mọ́lẹ̀ owó ni ò tíì dé, ó ní tówó bá dé ní rí kó làgò mọ́lẹ̀ mọ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá à ń gbókọ wọn lénìí yìí tí wọ́n di ìlú mọ̀ọ́ká bóyá nínú tọ́ọ̀gì, bóyá nínú iṣẹ́ onímọ́tò, bóyá nínú iṣẹ́ olórin, bóyá nínú iṣẹ́ míì náà tó pé kórúkọ wọn kówó tó dé wàhálà yìí náà ni wọ́n fà tówó fi dé. Ìgbà tí owó dé gbogbo wọn lọ Mọ́kà wọn jẹ́ńtù ni, wọ́n lọ Jerusalem wọn jẹ́ńtù ni torí pé wọn fẹ́ fi wàhálà wówó kó wọn tó fi wàhálà náà. Bàbá mi ló máa ń sọ̀rọ̀ yẹn, á ní mi lè dààmú kí n tó rówó kí n tó wá dààmú kí n tó ná. Owó yìí dààmú ó ṣe wàhálà torí gbogbo
ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ọ̀rọ̀ jó ẹ̀ ṣe sample. Ìwọ̀nba jó tí máa jó táwọn èèyàn kan fi tẹ̀lé èmi ò lè jó. Tí n bá jó wọ́n ó ṣe physiotherapy fún mi, wọ́n ó ṣe physiotherapy, wọ́n ó ṣe fún mi, wàláyé tàláyé wọ́n ó ṣe fún mi. Ẹ wá wo wàhálà tí ń fira rẹ̀ ṣe, ẹ wo inú ẹjọ́ tí máa lọ kóra rẹ̀ sí kó tó di pé ó rí owó yìí kó jọ. Ṣùgbọ́n kò náwó ọ̀hún pẹ̀lú fọkànbalẹ̀. Èmi ò rí ayé tí ń jẹ. Ẹni tí ń tọrọ báárà ó dán jùlọ. Ilé àtẹ̀mí kan fẹ́ kíyèsí nìyẹn, ẹ̀yin tẹ́ jẹ́ lólùfẹ́ tẹ́ against wàhálà tó ń bẹ ńlẹ̀ yìí. Ní last year to this year tí n bá sí wàhálà tó ti fà, sáwọn town planning tó lọ bá fa wàhálà ṣé wọ́n jó lóore? Nígbà tí ọ̀rọ̀ Bobrisky ṣẹlẹ̀, òun yìí náà ni. Nígbà tí Lande ṣẹlẹ̀, òun yìí náà ni. Ara mọ́tò òun yìí náà ni. Tẹ́ bá wá rò pé normal way tó ń tọ̀ láti fi dórúkọ nìyẹn, ẹ lọ wò dáadáa. Portable ti ń drop nínú tó gbé dání. Followers, views ó ti ń reduce tó ti fẹ́ sọra rẹ̀ ní TikToker ẹ̀ẹ̀kan fúra ni. Torí tó bá ti di wípé ńjọ́ lẹ rí Ọlámídé, ńjọ́ lẹ rí Davido, ìjọ́ wo lẹ rí Àṣàkẹ́, wọn láwọn lọ sórí TikTok, àwọn lọ ṣe live, kan lọ drag. Sẹ́rí packaging láyé ń jẹ. Tó o bá tí ì lówó, tó bá mọ̀ pé iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tó ń fi lórúkọ ni, wàá kó packaging mọ́ láti lẹ̀ ni. Packaging ṣe nǹkan tí èèyàn máa ń lọ mú látòkè. Torí pé tó o bá ń fi packaging sí láti lẹ̀, packaging yẹn ló máa mọ́ ẹ lára ni wọ́n fi dé fojú sí ẹ láàpò onígbèrágà tàbí pé o ò fẹ́ báyàn ṣe tàbí pé o kanra. Packaging yìí ò sí láti lẹ̀. Hello, ọ̀tọ̀ ni education, ọ̀tọ̀ ni understanding. Èèyàn lè mọ̀ kàwé, gbogbo wa ìwé mélòó la kà? Ìyẹn mi o. Gbogbo èèyàn, so many people tó lórúkọ lónìí, wọn láǹfààní àti kàwé, but wọ́n maintain champion wọn. Wọ́n fi maturity gbé. Kí ló wá dé? Mi ì tí lọ sórí crisis Alhaji Saheed Òṣùpá àti Portable, but mo ń ṣe correction gbogbo ẹ̀yin tẹ́ ń jáde. Mo ń rí nírí pé level tẹ́ fi ń jáde láǹfààní àti bá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀. Orí social media làwa náà ti láǹfààní àti bá sọ̀rọ̀. Èmi àti ẹ̀ ò sọ̀rọ̀. Mi ì ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, kò sí tí mo fẹ́ fi nọ́mbà ẹ̀ ṣe. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ báyìí fẹ́yìn fans tẹ́ ẹ súnmọ́ tẹ́ ẹ kàn. Ẹnìkan tí mo rí bá sọ̀rọ̀ wọ́nọ̀wọ́ ó ní Mama No Network, torí pé alájọṣe mi ní lẹ́nu iṣẹ́. So mo dẹ̀ rí pé wọ́n nífẹ̀ẹ́ tọkàntọkàn, wọ́n máa ń rí bí ọmọ tí wọ́n bí. But at times ọ̀rọ̀ rẹ̀ máa ń sú àwọn náà. Even though ó jẹ́ sí lọ́tọ̀ àṣìṣe Saheed Òṣùpá ó dùn wọ́n. Most of people wá rò wípé ọ̀pọ̀lọpọ̀ wa bóyá akórìíra rẹ̀ ni. Ìkórìíra kọ́ sí ní ta fẹ́ gbà bẹ́ẹ̀. Iṣẹ́ wa papọ̀, iṣẹ́ wa ò rẹ̀ tó papọ̀. But tọ́mọ kékeré bá fẹ́ ṣe bí àgbà, ọjọ́ kan tó bí òní jẹ́. Bí èèyàn bá kéré lọ́jọ́ orí, tó bá rí owó tó jọjọ́ orí ẹ̀ lọ, tó bá ní èèyàn gidi ní ẹ̀gbẹ́ tó láwọn onímọ̀ràn gidi, ó lè má sọnù nínú ayé. Ó lè má sọnù. Ṣùgbọ́n mi máa ń believe pé nǹkan kan bẹ tó ju ayé lọ táwọn èèyàn wà. Nǹkan kan bẹ tó ju àjẹ́ lọ. Nǹkan kan bẹ tó ju èso lọ. Nǹkan kan bẹ tó ju èmèrè lọ. Ó yà yín lẹ́nu. Kò sí nǹkan kan tó jù lọ ju àtẹnujẹ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ọmọ Ádámọ̀ táwọn ọ̀dọ́ sì ń tán tẹnu jẹ, ó affect wọn. Àdẹ̀mọ̀, ṣùgbọ́n a máa ń gbé gbogbo ẹ̀ síbi pé ayé náà ní í ṣe. Ẹ lè rẹ́nìkan nísìnyí kó kówó jọ kó lọ ìlú èbó, kó dolówó ìlú èbó kó wọ́n sọ pé ayé ní í ṣe. Ẹ lè rẹ́nìkan kó mọ́ gun mọ́tò mẹ́ta kó dolókìkí kó dolórúkọ káwọn èèyàn sọ pé ayé ní í ṣe. Why not? Tó pé ẹni tí bá ti ń jalè ẹ pa ayé ní í ṣe. Ẹni tí bá ti ń ṣèpáǹlé ayé ní í ṣe. Ẹni tí bá ti ń ṣe wọ́nranwọ̀nran ẹ ń pè ayé ní í ṣe. Ayé gangan busy. Hello? Ayé gangan ò ráyè ṣe èèyàn mọ́ ní ìsìn. Èèyàn gangan ni kó mọ̀ fọwọ́ ara ẹ̀ sí rẹ̀ rẹ̀. Tí ẹ̀ rántí pàfọwọ́ fà wá. Orí ayé náà lẹ̀ gbé gbogbo ẹ̀ lé. Tẹ́ ẹ bá fà lọ fà bọ̀, ẹ pé èṣù náà ní í ṣẹlòmíì. Èṣù tó dájú kó bá bú bàbá ń bẹ láàyè tiẹ̀ ni. Tí ń jẹ tí sì ń jayé rẹ̀. Táwọn kan sì ń tara rẹ̀ gbowó, táwọn kan ń tara rẹ̀ sórí
gẹ́gẹ́ báwọn eléṣù ti tọ́ka sí. Kí ló wá dé? Ẹni tí ò bá dáa tí ń ṣàfọwọ́fà fúnra ara rẹ̀ tó ìbò ní fa wàhálà sínú ayé ara rẹ̀, ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ tẹ́ ẹ jó lólùfẹ́ rẹ̀, ẹ jẹ́ kó mọ̀, ẹ jẹ́ kó mọ̀. Ẹ̀kọ́ kan tí mo rí kọ́ lára ìgbésẹ̀ t'Alhaji Saheed Òṣùpá gbé iná ni pé gbogbo ìrìn àjò tí Portable rìn tí ò bá tí ì lọ sun ọjọ́ kan, ó ṣeé ṣe kí ìgbésí ayé ẹ̀ má change. Ó lè jẹ́ pé ìgbésẹ̀ t'Alhaji Saheed Òṣùpá gbé yìí ó lè jẹ́ pé ní òun tí ó fi ronú ara rẹ̀. Èmi ò bá wí, mi ì blame ẹ̀ lórí ìrìn àjò tó rìn pẹ̀lú Alhaji Saheed Òṣùpá, ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ lórí gbogbo títí rìn bọ̀ àti ìgbésí ayé tí ó mọ̀ gbé. Kò sẹ́ni táyé rọ̀ lọ́rùn, kò sẹ́ni tó máa yé gbé, kò sẹ́ni tó mọ̀ ọ́n sí, ṣùgbọ́n àwọn èèyàn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kálukú. Wọ́n ní mọ̀ràn làá máa ń kọ́ ká tó kọ́lé. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn Portable, gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ tẹ́ jó lólùfẹ́, gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ tẹ́ ń gba tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, tí ò bá sí ní tó bá wà nínú fìtínà, ẹ lè gbádùn rẹ̀, ẹ lè gbádùn rẹ̀. Portable ní ọpọlọ, Portable lè compose, Portable ní fàṣà, Portable ní voice, Portable ní ẹ̀fíìsì, Portable ní ìdẹ̀mọ̀. Gbogbo nǹkan yìí ni Portable ní tó lè di owó fún yàtọ̀ fún kó fa wàhálà. Tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ tí Portable bá compose lórí ẹ̀, ẹ mọ̀ wípé ìṣẹ́jú mélòó síra wọn. Portable mọ ọ̀nà tó lè gbà kọ orin tí ò ní forin fa wàhálà débi pé yóò já wálé wàhálà ní lórí. Then kí Portable má máa ríra rẹ̀ tẹ́nìkan bá ṣàṣìṣe nínú ayé kó mọ̀ ọ́n rí bí Ọlọ́run mú mọ́. Ọlọ́run tó mú ohun àtọ́lọ́run ni kò fi ilẹ̀. Ẹ jẹ́ kí Portable lọ kọ orin tiẹ̀ kó fi gbà nímọ̀ràn. Gbogbo orin tí Saheed Òṣùpá ń kọ látìgbà tí àwọn èèyàn tí Saheed Òṣùpá ti jáde sínú ayé, orin ìbú ń bẹ ń bẹ tó pọ̀ dáadáa, orin ìmọ̀ràn ń bẹ ń bẹ tó pọ̀ dáadáa, orin ìbániwí ń bẹ ń bẹ tó pọ̀ dáadáa, orin àdúrà wà ń bẹ tó pọ̀ dáadáa. Gbogbo orin tó jẹ́ orin ìbú tó jẹ́ orin ìbániwí, Alhaji Saheed Òṣùpá mọ̀ lọ́kàn rẹ̀ wípé lágbájá ni mò ń bá wí, ṣùgbọ́n nígbà tí ò dárúkọ tó bá wá bó ṣe wá jẹ́ ìbú tó bó ṣe wá jẹ́ orin ìbáwí tó, tí nǹkan kan bá ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nìkan, ó ní ẹni Ọlọ́run mú wá tí ọmọ fi rè tán ẹ̀ débi pé kò sórin kankan tí ò wúlò. Ṣùgbọ́n orin tó bá fi kọ tó fi tájẹ̀tì èèyàn kan tó dárúkọ èèyàn yẹn nìkan ló ní ẹ máa wúlò fún, kò lè wúlò tó bá dọjọ́ iwájú. Ẹ wo ọdún t'Alhaji Saheed Òṣùpá ti kọ́ láti bí 20 years àbí 15 years ago tó ṣe interview wípé orin òun fẹ́ kó di àkàbà materials débi tóun bá ń bẹ láyé, tóun ti dàgbà, tóun dògbò, tóun ò bá tó sí láyé mọ́, wọ́n mọ̀ ọ́n lọ sínú orin òun bígbà tí wọ́n lọ sínú dictionary láti lọ mú nǹkan níbẹ̀ láti lò, kò tí ì kú láti lò. Ẹ jẹ́ ká yọ ti kórìíra kúrò ń bẹ̀. Inú ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé kéégún wọlé kájá ó mọ̀gbò, kì í ṣe gbogbo ara ajá ló lè gbà. Ṣùtá bá rí pé Alhaji Saheed Òṣùpá tàbáwọn fans ẹ̀ tàbáwọn èèyàn wọ́n gbé ìgbésẹ̀. Then ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ó bú mi mo bú o, business ni business. Ó jí nǹkan mi kò take permission. Gbogbo nǹkan tá à ń ṣe ló ní copyright owner wà náà. Débi pé táwa gangan ò bá jà, àwọn copyright wà lè jà lórí nǹkan tá a bá dé. Ọ̀pọ̀lọpọ̀ kàn ń ṣe nǹkan yìí fún àwọn òfin wọn mọ̀ rìn àjò. A mọ̀ pé nínú ayé kò sóore tuntun mọ́. Kálukú náà ń pa láró ni. Ṣé gbogbo aláwà láyé tẹ́nìkan ló ń gba copyright iṣẹ́ Alhaji Oríyọmí Hamzat ó ń fẹ́ mọ show rẹ̀ ní TV òun. Pé létà àwọn strike ẹ̀ orí TV òun dẹ̀ ń sanwó. Kó tó di pé àwọn Alhaji Oríyọmí náà sọ̀rọ̀ lórí ẹ̀ka tó gbé gbèsè sí báwọn tó ń tún nǹkan ṣe nìyẹn tí ò tó ń ṣe olórin. Kálukú jọ ṣe correction láàrin ara wọn. Ní tèmi bá produce tí mo fi ń jẹun, ọ̀nà jẹ́ mi ní. So okay, kí ló fẹ́ rẹsẹ̀ tíátà táwa gbé dání, kí ló fẹ́ rẹ̀ ńlẹ̀? Ṣebí torí pé àwọn kan ṣe pirate copy ni láì take permission lọ́wọ́ wa. Kó tó di pé Ọlọ́run bá wa àwọn rẹ̀ tí ò sí VHS mọ́, tí ò sí VCD mọ́. Náà sì bá a ṣe tó máa lo YouTube yìí, àìmọye iṣẹ́ wa táwọn míì lọ gé, tí wọ́n lọ gé 2C 3C tí wọ́n lọ fi sí orí Facebook. Iṣẹ́ táwa gangan wá fi sórí YouTube ó lè má lọ. Ṣùgbọ́n ẹni tí èèyàn bá lè mú Ọlọ́run èèyàn máa ń fà lé lọ́wọ́ ní gbogbo ìrìn àjò tá a jọ rìn. Copyright ó ní ìtumọ̀ nínú ayé ẹ̀dá.
so mo kàn rọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń bẹ ní àtẹ́lu Alhaji Saheed Òṣùpá ẹ kàn bá wọn sọ̀rọ̀ ẹyọ kan tí mo lè pé ó dùn mí díẹ̀ ní nǹkan tí mo gbọ́ pé nígbà táwọn náà yọjú sí Ìlọrin àwọn èèyàn bẹ̀ wọ́n pé àwọn ọlọ́pàá gan bẹ̀ wọ́n pé Portable náà bẹ̀bẹ̀ wàláhì wọn bá ti fìjálẹ̀ fọlọ́jà torí ẹni tó ju ni lọ ó lè ju ni lọ téèyàn bá ju ẹ lọ tó o bá nà àwọn èèyàn ní kí ẹ kú iṣẹ́ o torí wọ́n mọ̀ pé o jù lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí ò tó ọ ẹni tó ju yàn lọ tó bá ná yàn àwọn èèyàn ní kírẹ́dìtì ẹni tó ju yàn lọ yẹn ẹ ti fa jùlọ hàn ẹ ti fi àjùlọ ẹ ti fi hàn láti lè gbé láti Ṣàngó kẹgbẹ lọbẹ so mo rọ gbogbo Alhaji Saheed mo rọ gbogbo fans Alhaji Saheed Òṣùpá àti Alhaji Saheed Òṣùpá fúnra ara wọn ẹ yọ̀ǹda Portable inú mi dùn ọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fọlọ́pàá mu ẹ bú mi àǹfààní wà fún yẹn wọdé ẹ̀mí mi wá kò sí àwọn tó ń wọbẹ̀ rí tó ń bú mi lórí pé mo sọ̀rọ̀ kan èmi ò ń sọ̀rọ̀ fẹ́ nù bẹ́ẹ̀ mi bá ṣe darí mi mo ṣe máa ń sọ̀rọ̀ ìtinú mi ṣe dùn rèé ẹ̀yin onílàákàyè ni mo bá wí ẹ̀yin ọlọ́pọlọ èèyàn ìtinú tèmi ṣe dùn rèé mo prefer Alhaji Saheed Òṣùpá ṣe bàjà já ojúkorojú ju kí wọ́n máa bàjà ìjà abẹ́nú lọ gbogbo àná mọ repercussion ìjà abẹ́nú tọ́rọ̀ bá dún yàn yẹn ọ̀gbẹ́ni kéré sí mi kò sí tẹ́yìn ò lè dá lára o ṣùgbọ́n ọjọ́ kìíní àná tásà wáyé tó gbọ́ ọmọ pẹ́pẹ́yẹ ń wògbò ní pẹ́pẹ́yẹ sọ̀rọ̀ àmọ́ tí pẹ́pẹ́yẹ ó ṣe ń bẹ́ẹ̀ dùn ẹ̀ àṣàpadà gbọ́ ọmọ pẹ́pẹ́yẹ ẹlẹ́ ni o ọgbọ́n ọmọ adìẹ ń fòkù ń fáré kì í sáré kì í àṣàgbọ̀n tí ó ṣe ló ti sìn ìwàsí àti sísìn ó jẹ́ kó mọ yé mi pé sára kan Alhaji Saheed Òṣùpá fẹ́ fi Portable dànù ó ti jẹ lọ lórí ẹsẹ̀ tó ṣe tí wọn ó ṣe fún iná wọn ti ṣe wọn ṣe ń gbọ́ bẹ̀rẹ̀ rí Alhaji Saheed Òṣùpá gan èmi náà gbà pàgbà ti dé nígbà Alhaji fi ń bẹ níta ní Ṣàngó Òde Alhaji wà ń ta dé sin o ẹ má ṣe mistake o nígbà tí wọn fi wà ní Ṣàngó Òde tí wọn fi wà kékeré bí irú mi ẹ mọ iye olórin tó ti jẹ búrò lọ́wọ́ Alhaji ẹ mọ iye olórin Alhaji forin tó forin rúdù táwọn náà wà forin báwí tó sì dẹ̀ ń tayé ọgbọ̀n kò sí bí èèyàn ṣe lè jẹ́ ń tùtò bí káṣọ èèyàn bá ń gbọ́ mọ́jàmọ́jà kì í ṣe bí káṣọ èèyàn kọ́gi kọ́ mọ́ yọ tó o bá ń pọ́n èèyàn lé tó o bá láyẹ̀ sí o gbọ́dọ̀ ní mọ́ rèmi fẹ́ ayé yìí ò gbà bẹ́ẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ náà ká máa fi fọ́lọ̀ ká máa yọ̀ǹda fọ́lọ̀ ẹ̀mọ iye ẹjọ́ tọ́lọ́wọ̀n lè dánú ayé tó pẹ́ nìyẹn dẹ̀ máa jẹ lọ tí ó sì tó máa rí rẹ̀ bí èèyàn tí ó tó máa gbérù gbéṣẹ́ yìí mi ò gẹ́sì ẹ̀ àwọn àtìlẹ́yìn tá a jọ jẹ́gbẹ́rí tó yẹ̀sẹ̀ sí atọ́ náà wá àtìlẹ́yìn tó dùn àlọ́ tó yẹ̀sẹ̀ sí atọ́ náà wá àtìlẹ́yìn tí ò tó àtọ́ yẹ̀sẹ̀ sí atọ́ náà wá ṣùgbọ́n tó ń pa á lè jà àfìjàfọ́ lọ jà àdẹ̀lówó ẹjọ́ lọ́wọ́ àlówó ọlọ́pàá lọ́wọ́ wà láyàwó rẹ̀ sáwà jẹ́ ìyàwó láti gbàdá sáwà wà ní ẹni tọ́lọ́wọ́ rántí ọlọ́run rántí wà láhìdàlá ẹsẹ̀ káwáyé ṣé o múra gbogbo ẹbí Òkúnọlá Àyìnlá Alhaji Saheed Òṣùpá ẹ lọ withdraw ẹjọ́ ẹ lọ withdraw rẹ̀ pátápátá torí mo gbọ́ nínú ọ̀rọ̀ wípé wọ́n àjọ kéèsì ẹ̀ wọ́n á ní kí ọmọkùnrin yìí gbà sọtì kò sí béèyàn bá ń jẹ inú èṣù tí ń mu nínú èṣù tí yóò léèyàn tiẹ̀ àgbàlẹ̀jù ọmọdé làwọ àjọforin búra wa ó yàtọ̀ sí pé ó wọ sínú business mi without excuse ó tún wá ń búlì mi kìíní yẹn jìnnà gan kìíní yẹn jìnnà àwọn nǹkan bẹ tó máa ń bọ́ sí kórìíra ó máa ń bọ́ sí kórìíra gan so níparí ọ̀rọ̀ pọ́ìntì méjì péré ni mo fẹ́ bring out mo rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Portable ẹ̀yin èèyàn rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ sún mọ́ àwọn mọ́níjà àwọn alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ tó ṣe pé tó bá ti ṣe àtẹnujẹ rẹ̀ tán nínú nǹkan mímu ó máa ń lose control ẹ̀sùn wọn then òun kọ́ ló ń gbé kámẹ́rà dání tó ń ya gbogbo nǹkan tó ń sọ kì í kúkú ṣe pé látara orin kíkọ
ló ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ẹnu kọ bí kò ṣe pé látara ọ̀rọ̀ sísọ. Ọ̀rọ̀ yìí náà lọ̀pọ̀lọpọ̀ ń sọ tẹ́pọ̀lọpọ̀ ń kẹ́kọ̀ọ́ tá à ń kọ́gbọ́n nínú ẹ̀. Then tó o bá fẹ́ bú ìyànjọ aláyé ti dáyé indirectly ni àwọn orin táwa gbọ́njúmọ̀, orin tó àgbẹ̀pá gbọ́njúmọ̀ jù tá a lè sọ̀rọ̀ lórí ẹ̀ orin Alhaji Kollington Ayinla àti Alhaji Sikiru Ayinde Barrister. Ọ̀nà mélòó ni wọ́n ti ń dáàbò ara wọn? Ọ̀nà mélòó? Ṣùgbọ́n kẹ́nìkan máa lóhùn sí tẹ́nìkan ò ṣe rí, ojú rí ọmọ rí tẹ́nìkan ò rí rí ni. Orin ní ṣáájú ọ̀tẹ̀ indirectly ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nǹkan ta ni ó mọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nǹkan tí n bá ṣe tán sá lọ, ọ̀pọ̀lọpọ̀ ń sábà ṣe nǹkan tí n bá ṣe tán kọ̀ sẹ́ni tí ó bì mí nínú olórin. Indirectly tó o bá lọ́pọlọ ló máa mọ̀ pé lágbájá ni lágbájá ń bá wí, tàmọ̀dò ni tàmọ̀dò ń bá wí. Kẹ́nìkan wá dé kó wá ní tòun yàtọ̀, níjọ́ aláyé ti dáyé lolórin tí ń kọrin ìlú, níjọ́ aláyé ti dáyé lolórin tí ń fira wọn sí àkàbà gòkè. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ń judge wípé lágbájá náà bú lágbájá rí, tàmọ̀dò náà bú tàmọ̀dò rí. Ẹ jẹ́ kí n ṣàṣírí orin fún yín lénìí. Àwọn olórin kan bẹ tó ṣe pé kí wọ́n tó lo òde ìní wọn ò ti pe ẹni tí wọ́n ò fi ṣàtẹ̀gùn tí wọ́n fẹ́ bú pé bàbá ẹ̀yin là lọ fi tajà lónìí. Àbí kí wọ́n ó dé bàbá ẹ ti lè gbọ́ lágbájá akọrin báyìí o, bàbá àgbọ̀ tí ì bá kọ́ sádọ̀gbọ́n sí. Ẹlòmíì wọ́n jọ sọ face to face báyìí. Ní gbogbo ìgbà tí jà Pasuma àti Saheed Òṣùpá ní gbogbo ìgbà tó gbóná rírí rí wọn tí wọ́n bá jọ pàdé lónìí tí wọ́n ó tó kíra o. Àbí bẹ́ẹ̀ ṣe ní Saheed Òṣùpá ń bú Alhaji Wasiu Ayinde ẹ rí kí wọ́n jọ pàdé rí kí wọ́n mọ̀ níbẹ̀ ní ààfin Ọ̀yọ́ tá a ṣe recently yìí. Ṣebí fún Alhaji Wasiu Ayinde lọ lórí stage ẹ̀. Ṣé ìyẹn wọn á pé kó dín ọlá Wasiu Ayinde kù àbó pé ká sọ pé Saheed Òṣùpá ti ju Wasiu lọ àfẹnitórí rẹ̀ ò bá pé lókù. Saheed Òṣùpá Alhaji Wasiu Ayinde wà lókè láàyè rẹ̀ even though ìmọ̀ wà báwọn sáwọn ọmọlẹ́yìn wọn nítorí sọ wọ́n dẹni gíga nú ayé ni. So kò pé kí wọ́n tó di lọ́la kí wọ́n tó mọ́ tàṣẹ́ra wọn ọ̀nà táwọn ń gbà jẹun. So ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì iná ni wípé ẹ bá bọ̀bọ́ ìsọ̀rọ̀ lórí tó ń tẹnu jẹ. Gbogbo ayé ẹ àpíìsì Alhaji Saheed Òṣùpá kan withdraw kéèsì yẹn torí pé tẹ́ ẹ bá fà tẹ́ ẹ bá win wọn à ní kírẹ́dìtì yìí o. Wọ́n mọ̀ pé ju Portable lọ o. Tẹ́ ẹ bá wá fà tẹ́ ẹ bá tún wá win àbùkù ní fólódì yìí. Ó bẹ́tà kẹ́ withdraw kéèsì yẹn kẹ́dẹ̀ gbàgbé ẹ̀ kẹ́ lọ dúró tọ́ náà. Kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ tara yín lò lásán ni. Ọlọ́run fẹ́ tara yín bá wí. Ọlọ́run fẹ́ tara yín ṣe àwọn àtúnṣe kan lára Portable yìí. Ọlọ́run kún yín o, Ọlọ́run ṣàánú. Ẹ̀yin olólùfẹ́ Àtìbà YouTube channel ẹ jọ̀ọ́ sinimá mi kan ń bọ̀ lọ́nà Alálàyé ni mo pe táìtù ẹ̀. Iṣẹ́ ńlá ni iṣẹ́ tí mo ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó sí ni. Orí Àjàǹbàdàn Òjó TV náà ni mo fẹ́ fi sí. Ẹ jọ̀ọ́ ẹ fìfẹ́ hàn mí, ẹ bá mi ṣúgbà rẹ̀ yóò jáde nínú oṣù kẹfà lágbára Ọlọ́run àtàtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ jọ̀ọ́ tó bá ti jáde ẹ fìfẹ́ hàn mí, ẹ bá mi sọ̀rọ̀ bó ẹ dákun torí tọ̀lọ́ mo bẹ̀ yín ni. Ẹgbẹ́ yín tẹ̀sán pé mo ti ṣe sinimá tipẹ́ kò sí èmi ìṣe sinimá tipẹ́ mo ń ṣe sinimá. So ṣùgbọ́n tí n bá fẹ́ ṣe nǹkan mo máa fẹ́ ṣe nǹkan tí ó ní ìtumọ̀. Àlàláyé kí ni ń jẹ́ àlàláyé? Kí láyé? Kí làlá? Kí làlá wá dénú ayé? Kí láyé wá dénú àlá? Àlá tá a lá nínú ayé ibo ló já sí? Ìrìn àjò tá a ń rìn nínú ayé ọ̀nà wo ni gbogbo wa lè gbà rọ́nà àbáyọ? Ìròrí mi nìyí tí mo fi kó sinimá Àlàláyé jọ. Sinimá Àlàláyé ń bọ̀ lórí ìkànnì Àjàǹbàdàn Òjó TV láìpẹ́. Ẹ lọ bá mi subscribe sórí ẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ fìfẹ́ hàn mí láti àkókò yìí lọ. Banga to banga ni. From one place to another ni lórí àwọn films lórí àwọn ọ̀tọ̀ tí mo ti bá yín kó jọ. Àwọn ọ̀tọ̀ tó kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ kúkú mọ̀ mí. Ẹ lè máa fojú kọ̀mẹ́dì àwò mi. Ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí màá ṣe nínú ìtàn tí ò ní pass message látòrí Òjó Abésùpẹ̀lẹ̀, Àjàǹbàdàn, Òjó àti Júbélì, Sábàbí àti Kádàrá, First Man, Alága mélòó ni mo fẹ́ ka àbólódodo. Ẹ gbàgbé òṣì ẹ̀yin olólùfẹ́ mi ẹ kàn lọ subscribe sórí Àjàǹbàdàn Òjó TV. I love everybody. Thank you so much.